ọmọ ọba àdìẹ o bàbá àpògúbò tí rí ní gbọ́ láti inú mi ò rí bí ìlú bẹ́ẹ̀ lóye ọmọ tòrò kásùmọ̀ àdìó tí wọ́n pè pé ó wá jọba olówó ìyá mi o èèyàn ní bínú àlọ́wọ́ bínú ibà àdìó bá ọba ti dín mọ́ ojúbà àwọn bàbá rẹ̀ àtẹ́lẹwọ́ la bọ́lẹ̀ o kásùmọ̀ àdìó àmẹ́yìn ọkọ̀ olówó ìyá mi ọmọ Abinuwaye Agboro ọ̀jẹ̀mújẹ kú sì kọ́ ọmọ òkè mẹ́fẹ̀ẹ́ gbọ̀ngbọ̀n ọmọ òkúta gidi gbòǹgbò gidi ń bá tí bẹ̀jẹ̀ láàrin òkúta. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ kó tí òjìrè rí pátápátá ǹjẹ́ mo kí gbogbo ọba aládéládé tí ń bẹ láàfin Ṣẹ̀ǹbáyé ẹ̀yin ìyáàfin ẹ̀yin bàbá àfin gbogbo ní pátá ni mo kí o pé ẹ tún káàbọ̀ sórí ètò ní ètò wa ètò ìpín àṣà ní orí ìkànnì Adáraníwá TV tó ti jẹ́ pé ẹ mọ́ ní àǹfààní láti gbọ́ nípa ìtàn àṣà èdè àti ìṣe ilẹ̀ Yorùbá òun náà ní jọun tó jẹ wá lógún lórí ìkànnì yìí ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ mọ́ bá wa kálọ láti mọ ìlú tá a wà ọ̀dọ̀ kábíyèsí ọba aláyé tá a wà àti pé kí ni àwọn ohun tó rọ̀ mọ́ ìlú náà nìkan ní sọ fún yín ṣe pé àwọn àgbàbọ̀ wọn ní ẹnu nìkan báyìí láti gbọ́kàn ǹjẹ́ mo ṣe kábíyèsí kún orí adé o ẹ bá mi kábíyèsí ẹ pẹ́ lórí àpèrè àwọn bàbá yín ẹ káàbọ̀ sórí ètò mo fẹ́ kẹ́ bá mi dá orúkọ yín fún àwọn aráalé àti pé ìlú wo gan la wà ìlú pàtó. Orúkọ mi ni ọba ẹnjìnìà Kazeem Adio Adegboye Abinuwaye Onisanbo ìlú Ogboro. Orúkọ ìlú mi ni Ogboro nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣeun bàbá mi lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ yìí ẹ dá orúkọ kan ẹ ní Abinuwaye ṣé orúkọ yìí orúkọ àwọn baba ńlá yín ni àbí orúkọ tí ń gbogbo àti pé kí ló bí orúkọ nǹkan. Orúkọ àwọn baba ńlá bàbá wa. Ẹ ṣeun bàbá mi ẹ̀yin àgbà náà lẹ lọ tẹ ẹbọ ẹni bọmọdé ò bá tàn wọ́n ní yóò bá àrọ̀bá wọ́n sì ní àrọ̀bá ni bàbá àtàn. Kábíyèsí ìlú yìí ọ̀rọ̀ ní kómokómo ò wá bákan ni àwọn bàbá wa ti rìn tí wọ́n fi dé yìí nǹkan kan ló gbé wọn kúrò ní ibi tí wọ́n ti ń bọ̀ ǹjẹ́ ẹ lè bá wa ṣàlàyé fún àwọn aráalé ní ṣókí bí ọ̀rọ̀ ti jẹ́ gan. Olóòtú mo dúpẹ́ ojú òní ti rà. Àṣẹ. Ìlú Ogboro ìlú ìṣẹ̀ǹbáyé ni ìlú tó sì ti pẹ́ ni ìlú Ogboro ṣe. Báwo l'Ogboro ṣe ṣẹ̀? Báwo l'Ogboro ṣe wáyé? Ìlú kan bẹ tí wọ́n ń pè ní ìpínlẹ̀ Kwara. Bàbá kan wà nílùú. Bàbá yìí níyàwó orúkọ rẹ̀ ń jẹ́ Torosi. Torosi ọmọ Olúpe yìí ní sì ń ta ilẹ̀. Bàbá yìí wá ọmọ nígbà tó fẹ́ ìyàwó yìí wọn ò rí ọmọ. Bàbá yìí wá gbéra ó wò fẹ́mọ̀ pé láyé àtijọ́ kò sí béèyàn ṣe lè wà tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ èèyàn ní dákẹ́ ọmọ lọ títí ọmọ lọ tán ọmọ lọ báyìí léyìí tí bàbá yìí ṣe gbìyànjú wọn á sọ fún bàbá yìí pé ó lè jókòó ka ìlú yìí o kò sọ pé ìyàwó rẹ̀ máa rí ọmọ. Wọ́n gbéṣẹ̀ tí ìkàlẹ̀ ní jẹ́fà ifá nì tí wọ́n yẹ̀ wọ́n dà lọ wọ́n dà bọ̀ ìgbà wọ́n ní tí bàbá ṣègbìyànjú ó lọ wá ibi tí òkè mẹ́rìndínlógún bá wà. Ó bàbá yìí wá gbéra ó dìde ó dé ṣàó ó kọ́kọ́ ronú sọ̀rọ̀ yẹn níbẹ̀ yẹn ìgbà tó wá dé ṣàó ohun tí wọ́n sọ fún ní èjì wọ́n sọ fún ní ṣàó ó kò ní ṣàó ó lọ sí Ìlàyé láti Ìlàyé ẹni wọ́n á sọ fún un pé olórí ọdẹ rẹ̀ kọ́ jẹ́ kó bẹ wá ibi tí òkè mẹ́rìndínlógún wà lọ ìgbà tó bá débẹ̀ tó bá rí yóò wá fún ọ lábọ̀ tó bá wá fún ọ lábọ̀ lẹ́fẹ̀ẹ́ jọ mọ
báwo lẹ́sẹ̀ tó ń rìn àjò tó ìlà ìrìn àjò rẹ̀ ti bẹ̀rẹ̀ kí olórí ọdẹ rẹ̀. Olórí ọdẹ yìí ṣègbìyànjú títí ó lọ ó bọ̀ ó wá dé orí òkè ẹ̀wọ̀n pé ọdẹ wọ́n ti mọ ibi tí afẹ́fẹ́ yìí ibi tó pọ̀ sí afẹ́sẹ̀lẹ̀ ibi tó pọ̀ sí ó ti ní òye ó ti wo ibi tí tá a bá wò gbogbo ibi tá a ti ṣẹ̀ lọ tá a bá lọ àdúgbò yìí á lè rí ohun tí à ń fẹ́ níbẹ̀. Gẹ́gẹ́ bí ìrìn àjò ẹ̀ ó dé orí òkè tó wà lẹ́yìn kò lẹ́yìn tá à ń pe orúkọ rẹ̀ ní Sápó. Níbi òkè yìí ló ti dúró tó wọ̀ tún tó wòsì ó wo wá ó wẹ̀yìn ó wà rí wá ó wò gúúsù ó wá rí ga gbogbo òkè yìí ó bẹ̀rẹ̀ sí wò ó kà ó rí pé òkè yìí ó pé mẹ́rin a jẹ́ pé ibi tí à ń wí òun lélẹ̀ a jẹ́ pé òótọ́ ní kinní yìí ṣì wà. Ó wá padà sí ọ̀dọ̀ bàbá gbà tó padà lọ sọ́dọ̀ bàbá ó wá ṣàlàyé tá bá ti rí bẹ́ẹ̀ àní jáfara mọ́ mọ̀ yẹ pé ohun tá à ń wá òun ni ó ti fòye rí kò sóhun tó kù mọ́ ká gbéra sọ ó di bẹ̀rẹ̀ bí wọ́n ṣe gbéra sọ ni. Wọ́n dé ìlú tó súnmọ́ wa nítòsí níbi tá à ń pè ní olórí ọdẹ yẹn wọ́n fáwọn jagunjagun tó láṣì wọ́n sáfẹ́ fi yé àwọn tó wà ní ọdún wà ló sì lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ìdìkan àríwá ni ó yìnbọn sókè níbi tó ti yìnbọn yẹn ó ti fi hàn bàbá pé níbi tá à ń lọ o a ti súnmọ́ bẹ́ẹ̀. Bàbá yìí náà wò ká a ti súnmọ́ bẹ́ẹ̀ ni pé bàbá ẹ̀ mọ̀ bá mi ká lọ ọ̀nà ìtìmọ́ ká wí ká tó fọ̀ wọ́n dé orí òkè Sápó. Bàbá náà wọ̀ tún ó wò sí ó wo gúúsù ó wà àríwá bàbá rí i pé ohun tá à ń wí ó mọ̀ sí pé lóòótọ́ ìfà tí wọ́n gbé sẹ́lẹ̀ o ìfà kan rẹ̀. Bàbá bẹ̀rẹ̀ láti bẹ̀ wọ́n sọ bẹ̀rẹ̀ di ibùgbé. Tó túmọ̀ sí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ní orí òkè. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ibẹ̀ wọ́n sọ ọ́ dilé nítorí pé ibi tí wọ́n ní kọ́ wà bẹ̀rẹ̀. Ètò wọn bá sì ti débẹ̀ ohun tí wọ́n fẹ́ yẹn ló ṣe. Bí wọ́n á ti débẹ̀ tí wọ́n débẹ̀ tí wọ́n sọ bẹ̀ di ibùgbé ká tó wí ká tó fọ̀ oṣù kéní oṣù kejì wọ́n wá lọ wọ́n wá bọ̀ wọ́n rí i pé àdó àti gbà ìyá ti fẹ́ra kù fífẹ́ra kù tí ìyá fẹ́ra kù ìyá bímọ àkọ́kọ́ àdó àwa ti gbà níbi tá a wà yìí kí ló kù á sọ bẹ̀dì gbogbo wa àti dọ́gba ọ̀rọ̀ wa ọgbà ọ̀rọ̀ wa la wà yìí o ká mọ bẹ́ẹ̀ ká mọ ṣe lọ. Ẹlẹ́ẹ̀kejì wọlé ìyá tún bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n sí Ọlọ́run ní kóun náà jáde láyé àtàlàáfíà ó dé bá bàbá àti ìyá láyé àlàáfíà ó dọ̀wọ́ méjì. Ìyá rẹ̀ ti gà iṣẹ́ ìyún mi ni mò ń ṣe ọjà ni ìwọ́n bàbá gbà tó lọ́wọ́ ti gbàdúrà wa yóò ta ní bá ṣe tí wọ́n ṣe àmọ́ dọ́gbọ́n sí jẹ́ bẹ́ẹ̀ láti wò ó báwo ni ọrọ̀ ajé wa yóò ṣe túmọ̀ tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹni tí ń tayò. So ìyá bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú rẹ̀ ìyá bẹ̀rẹ̀ sí kiri ọjà rẹ̀ lọ bí tí ń kiri ọjà ó kiri ọjà dé ìdí ọ̀dọ̀ ọ̀rọ̀ mìíràn ní ìyá tó náà jọba níbi rẹ̀. Bàbá dọ́gbọ́n sí ó mú ìyá mọ́lẹ̀ kò jẹ́ èèyàn kúrò ní òde Ọ̀yọ́ mọ́ láti bẹ̀ bàbá gbẹ́sẹ̀ lé ó ṣeun ó ti mọ̀ túmọ̀ ẹ̀ lóṣù. Gbígbẹ́sẹ̀ lé tí bàbá gbẹ́sẹ̀ lé wọ́n bẹ̀rẹ̀ wọ́n lọ wọ́n bọ̀ wọ́n lọ wọ́n bọ̀ ó bímọ àkọ́kọ́ káàpé lájàká ó bímọ èkejì wọ́n pè ní Ṣàngó ní òde Ọ̀yọ́.
náà kó ti dọmọ mẹ́rin tí a bí nìyẹn ó bí méjì sọ́gbọ̀rọ̀ ó bí méjì sọ́yọ́. Ní àkókò ìgbà yẹn àwọn ogun ń bẹ díẹ̀díẹ̀díẹ̀ bí ogun ìdá ọ̀mì bí àwọn ogun kílàdé bí nǹkan kan lọ bẹ́ẹ̀. Bí ọjọ́ ṣe ń lọ lọ́jọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ọdún ń lọ mọ́dún bàbá àtọ̀hún lọ àwọn ti bí iná rẹ̀. Ọmọ tí ìyá àtọ̀hún bí tó jábìkẹ́ tó jẹ́ Ṣàngó òun jọba nílùú Ọ̀yọ́. Ọmọ tó bí níbí náà lára àwọn náà jọba ní Ọ̀gbọ̀. Látọ̀yọ́ wọn kó wá sí Ọ̀gbọ̀. Ìyá ti kúrò ní Ọ̀yọ́ tí a ti wá sí ìyá dágbére lọ́yọ̀ọ́ kóun lọ sí ìlú bàbá òun tó jẹ́ Lópé. Ọmọ ọ̀dá lè sọ pé kí òun ọmọ lọ ilé kọ́mọ lọ bẹ́ẹ̀ léwu. Ṣàngó rìlíìsì ìyá ẹ̀ oníkanlọ̀ ó fi ìyá sílẹ̀ láti jẹ́ kí ìyá lọ mọ ilé kí ìyá lọ wọlé o. Ìyá ò lọ ilé níbi tọ́kọ́ bímọ sí ìyá wà. Tó yé wa níbi tọ́kọ́ bímọ sí tí ìyá dé ìyá dúró ń bẹ̀. Àwọn tó jẹ́ Núpé lọ́hùn ẹni Ọ̀yọ́ béèrè lọ́wọ́ wọn wípé ṣé ìyá ti délé wọn láwọn ò rí ìyá. Ìyá sì ń bẹ ní Ọ̀gbọ̀rọ̀. Òun gbìyànjú dé pé gbogbo bí tẹ bá ti bá ìyá ọ̀hún la gbé ìyá lọ wà nígbà. Àwọn tí wọ́n rẹ́ wá tó jẹ́ oúnjẹ Ọ̀yọ́ ọ̀yẹ́ débì láwọn jáde jábọ̀ wọn. Ìgbà tí wọ́n jáde wọ́n rí ìyá. Ìyá rẹ̀ kílẹ̀ wá kí n bì bàbá ti ní káwọn obìnrin bọ̀ gbogbo bí ta bá rí wọ́n fẹ́ gbógun ja àwọn tí wọ́n bá ìyá ní à. Kìí ṣẹ̀yìn nìkan ni mo bí ọmọ fún àwọn tó wà bí ẹ sọ fún bàbá yìí pé ó ti láwọn bàbá nílẹ̀ tí mo ti bí síwájú ìlú tó wà bí wọn. Nígbà tí wọ́n ti rí ìyá wọ́n sì ti mọ bí wọ́n á wá wọ́n á ní à ogun tó ń wọ̀lú tí ń wọ̀lú tí ń wọ̀lú yìí. Ẹnì yẹn ó ránṣẹ́ sí gbogbo Ṣàngó yẹn ó ránṣẹ́ sí gbogbo àgbègbè tó jẹ mọ́ ìpínlẹ̀ yẹn pàtàkì ẹ jẹ́ ká wá kájọ fìmọ̀ ṣọ̀kan ká lè jọ kọjú da ogun yìí. Wọ́n wá wọ́n bá ọba Ọ̀gbọ̀rọ̀ sọ̀rọ̀ títí. Ibi tí mo wá yìí o kì í ṣe pé mo kẹ̀ jókòó mo déédéé jókòó síbẹ̀. Ìjókòó síbẹ̀ ni o ó nítumọ̀ ó sì ní kókó kan tó mú mi jókòó síbẹ̀. Ọgbà ọ̀rọ̀ ti tèmi leléyìí mi ì lè fi ọgbà ọ̀rọ̀ tèmi sílẹ̀ nítorí pé ibí yìí tẹ́ rí yìí òun ló sọ mí dolówó sọ mí dọlọ́mọ. Báwo ní ṣe fi àgbègbè tó gbè mí báwo ni màá ṣe fi sílẹ̀ mi ì lè fi àgbègbè yìí sílẹ̀ o. Wọ́n wí bàbá kọ̀ pé kò sóhun tó jọ wọ́n sọ bàbá ló ràn gbọ̀rọ̀ wọn. Wọ́n rìn títí bàbá ní kò sóhun tó jọ ọ̀rọ̀ tẹ̀ ń wí nìkan. Wọ́n á lọlé wọn lọ jíṣẹ́ bàbá gbogbo ohun tá a wí o bàbá Ọ̀gbọ̀rọ̀ àwọn ó ní nínú Ọ̀gbọ̀rọ̀ ohun tó ń wà bẹ́ẹ̀ ló ń sì mọ́ bẹ́ẹ̀. Ọ̀nà méjèèjì Ọ̀gbọ̀rọ̀ ti dá. àti orúkọ Ọ̀gbọ̀rọ̀. Kábíyèsí ẹ ṣeun àgbà ò ní tán lórílẹ̀ ká bàa lè mọ rí òun ọgbọ́n ká lè mọ rí ìdùnnú náà. Ẹ ti bá wa ṣàlàyé ohun tó bí Ọ̀gbọ̀rọ̀ ó wá ku orúkọ oyè kábíyèsí tí ṣe Onisanbo. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ẹ rí i pé àwọn tó wá láti òde Ọ̀yọ́ nígbà yẹn láti wá wo ibi tí ìyá wà ni wọ́n sì délùú náà wọ́n bá ìyá níbẹ̀. Wọ́n á sọ pé kí ìyá ọmọ bọ̀ lóde Ọ̀yọ́ ìyá lòun ń bọ̀ wọ́n máa sọ. Gẹ́gẹ́ bí ọmọ ìyá táwọn méjèèjì jọ jẹ́ láti gbà ní ogun mọ́ òun ló dènà ogun Ọ̀yọ́ àti Ọ̀gbọ̀rọ̀. Ìfẹ́ ti wà ṣùgbọ́n kò sí bó ṣe rí bí ìyá bá bímọ síbì kan yóò wo tìbí yóò wo tọ̀
láti lọ wo ọmọ rẹ̀. Wọ́n wá wo ọmọ rẹ̀ lọ́gbọ̀ọ̀rọ̀, Ọlọ́run ní kí Peter dé síbẹ̀. Wọ́n ránṣẹ́ sí Ọ̀yọ́ wípé tọ̀, ìyá ti papòdà o, kò sí bẹ́ẹ̀ wọ́n ṣe gbọ́ kú ìyá ẹ̀ bí ìyá òun ṣe lè darúgbó tó, sára ò ní ta. Wọ́n á ránṣẹ́ sí rí wọn, àwọn tí wọ́n ránṣẹ́ sí àwọn náà gbára tàgbà, ìyá kú bẹ́ẹ̀, ọ̀yá ẹ lọ bá ń gbé ya mi wá. Àwọn òṣìṣẹ́ dìde, wọ́n dọ́gbọ́rọ̀. Bàbá Dọ̀gọ̀rọ̀ ní oúnjẹ á gbé ya wa, àwa la tọ́jú ìyá tí Peter fi dé báyà, àwa ní òní gba ìlú yìí, ìyá wa ó tù sí ibi ìyàbọ̀. Àwọn olóyè ní Ọ̀yọ́ àti olóyè ní Ọ̀gbọ̀rọ̀ wọ́n á foríkorí. Ìjà àgbà ńlá méjì lélẹ́yìí tó sì tún jọmọ ìyá. Irú ìjà yìí a gbọ́dọ̀ fi pẹ̀lẹ́kùtù sí. Wọ́n dọ́gbọ́n sí, wọ́n sọ di kinní yẹn, wọ́n wò yẹn ọ̀dà rẹ̀. Láti ibi ìdodo lọ sísàlẹ̀ ó jẹ́ ti Ọ̀gbọ̀rọ̀. Láti ibi ìdodo lọ sórí ó jẹ́ ti Ọ̀yọ́. Oníṣègùn jáde pé ìyá mi dà, wọ́n sì di ẹsẹ̀ wọn fi ẹ̀yà ìyá ẹ̀ nílẹ̀. Wọ́n gbé tọ̀hún dé òde Ọ̀yọ́. Bàbá tọ̀hún rẹ̀ ní ìyá mi dà, wọ́n ṣe orí wọn fi ẹ̀yà. Oníṣègùn ní ẹ lọ sí ìyá mi, wọ́n gbé ìyá wọn gbé lọ sí ọ̀dẹ àpọ̀lẹ̀ léyìí tó sì wà mẹ́dọ̀ ní. Sísin ìyá tí wọ́n sin ló fi di ìdálẹ́ni tó sin òun tó sọ Onisanbo. Ẹni tó sin láti òkè dé orí, ìsàlẹ̀ dé orí, òun ni ìdàlá. Ẹ ṣeun bàbá mi. Eléyìí ló fi mú Ọ̀gbọ̀rọ̀ ìlú ńlá mi, ìlú tó ládé, adé ìṣẹ̀ǹbáyé, òun sì ní ìlú Ọ̀gbọ̀rọ̀. Tá a bá wò nínú gbogbo àwọn tí wọ́n jọ wà nígbà yẹn, Òwúlé wà níbí tó sì jẹ́ pé aríwé ìtàn Yorùbá tó gbé. Àwọn ìmẹ̀rí wà tí wọ́n jọ wà káàkiri àtọ̀gbọ̀rọ̀ nígbà yẹn. Tedé òun náà wà, Tedé wà níbi tó wà gbèrú, Ọ̀gbọ̀rọ̀ náà sì wà níbi tó wà, ṣùgbọ́n Òwu ó ti jìnnà sí wa ni wọ́n ṣe mọ̀ wípé Ọ̀gbọ̀rọ̀ Súkútẹ́, bàbá àdúgbò àṣàṣà, ẹrú mọ́sá, àjọba tó lele. Bàbá mi, nínú ọ̀rọ̀ tá a ti ń sọ bọ̀ látàárọ̀, a sọ wípé orí òkè ni àwọn bàbá wa tẹ̀dó sí nígbà tí wọ́n kọ́kọ́ dé. Kí wàá ní ohun tí ó ṣokùnfà rẹ̀ tí wọ́n fi sọ̀kalẹ̀ wá sísàlẹ̀ nìyí? Nígbà tó gún pọ̀, àwọn odi kan ń bẹ tí wọ́n mọ káàkiri. Odi, ohun tí wọ́n ń pè ní odi nígbà òun làwa ń pè ní fẹ́ǹsì láyé òde. Wọ́n mọ odi yí òkè nìka, òun náà wà ń bẹ̀ níṣan láti lọ fi gẹ́gẹ́ bí ẹ̀ tó sì wà láṣẹ. Wọ́n mọ ìgbà odi Ọ̀gbọ̀rọ̀ ọba léyìí tí wọ́n wà lórí òkè. Kéèyàn tó lè débi odi yẹn, àwọn tó ti wà lókè ti máa rí gbogbo àwọn tí wọ́n ń bọ̀. Léyìí pé àwọn ẹ̀ṣọ́ wọ́n sì ti wà káàkiri ibi odi yẹn. Àwọn tí ń bẹ lókè náà ti pa àrokò, wọ́n pa á fẹ́ ránṣẹ́ sí gbogbo ọ̀rẹ́. Àwọn àrokò ni ó ṣiṣẹ́ fún kálukú láti lọ gbogbo bá ń bọ̀. So kò sóhun tí ó le tí ò ní bẹ̀rọ̀, kò sóhun tí ó lágbára tí ò ní padà, kò sóhun tí ó lo òkè tí ò ní wálẹ̀. Àwọn nǹkan yẹn lọ ọgbọ ogun méjì. Ìlú ń fẹ̀ sí, àyè ọgbà àwọn èèyàn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lórí òkè náà. Ẹ jẹ́ àwọn sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀. Ọgbìn ẹ̀dùn àwọn èèyàn tó sọ̀kalẹ̀, wọ́n fi gbé àwọn sọ̀ díẹ̀díẹ̀. Bí àwọn olóyè, bí àwọn ọ̀gbìn, bí àwọn aráàlú ọ̀sọ̀, ìgbàdẹ̀ tó sọ̀, wọ́n ṣe àtúnṣe ìgbàdẹ̀ sọ̀kalẹ̀. Yóò ti tó ọba mélòó tó ti jẹ ní ìlú Ọ̀gbọ̀rọ̀ tàwa? Omowamiwa Arike, kémi tó débẹ̀, ọba 18 ti jẹ, èyí tí sì jẹ́ pé mi ò jẹ́ 19. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé ìlú Ọ̀gbọ̀rọ̀
ìlú alágbára. Àwọn alágbára kọ̀ọ̀kan wà tó jẹ́ pé wọ́n ti dán àwọn oríṣiríṣi nǹkan wò bíi Olóòwọlẹ̀, àwọn jagunjagun tó lágbára tó tó ẹnìyẹn ó bínú wọlẹ̀. Àwọn chain tí wọ́n fi ń jagun gbà ìyẹn tá a bá dìídì wà lọ a lè rí ẹ̀wọ̀n ni wọ́n ń pè é. So ẹ̀wọ̀n yẹn tá a bá wà lọ a lè rí ṣùgbọ́n yẹn máa ń ṣe kòńgẹ́ rẹ̀ tó yẹ pé tí wọ́n bá fà á yóò máa tẹ̀lé ọ̀nà ṣùgbọ́n tó bá fi bọ́ kò lè bá wọn. Lẹ́yìn yẹn ibi tí àwọn alágbára yẹn ti ń kan èso mọ́ orí àpáta èso yẹn sì ń wọlé ìyẹn náà wà. Bẹ́ẹ̀ àárín kan wà tó yẹ pé ẹnìyẹn ó gbégbá rẹ̀ kalẹ̀ ìfọ̀tọ̀ ẹsẹ̀ rẹ̀ wà bẹ́ẹ̀ Igbó Olóo ibẹ̀ làwọn bàbá wa máa ń dẹ̀bẹ̀ lọ nígbà yẹn ìyẹn náà wà. Àwọn odò kan wà lórí àpáta tí wọ́n dá dúró láwọn odò yìí tó sì jẹ́ pé ó wà ńbẹ̀ dòní yìí tí a bá gorí àpáta ẹ wà ńbẹ̀.